nílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara níbi tí Abdulrahman Abdulrasaq ti ń ṣe gómìnà wọn kíní kan ṣẹlẹ̀ níbẹ̀ o ọkùnrin bàbá kan ni wọ́n sọ pé ó gbé ọ̀rẹ́bìnrin yẹn lọ sí òtẹ́ẹ̀lì ládùúgbò kan tí ó ń jẹ́ Tèmídire lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ọ̀fà wọ́n ti wọ òtẹ́ẹ̀lì níbi tó ti lọ ṣe kíní fúnra wọn wọ́n ní wọ́n ti ṣe o wọ́n ṣe kíní wọ́n tún ṣe míì sí ṣùgbọ́n nígbà tó yá ni obìnrin sọ pé ó ń rẹ òun o agbára òun kò lè gbé rí létí ọkùnrin bàbá yìí ń bá òun ṣe mọ́ ṣùgbọ́n níṣe ni egun ọkùnrin yìí ń le sí o tí gílágìlà kò wálẹ̀ bọ̀rọ̀ ní ọmọbìnrin bá dákẹ́ o níṣe ló kú pátápátá ṣá o ohun táwọn èèyàn kan sọ ni pé kì í ṣe bẹ́ẹ̀ náà ni agbára ọkùnrin bàbá ìṣepọ̀ tó wọ́n ní olóògùn líle kan ni o kí ara rẹ̀ ó lè gbá yagiyagi dáadáa nígbà tí obìnrin kú mọ́ alábẹ́ tí kò lè gbọ́wọ́ gbẹ́sẹ̀ mọ́ ni ọkùnrin bàbá yìí bá gbogbo ta o tó ní káwọn èèyàn ó gbà wọn o kí wọ́n bá wọn jí iná bá sáré sí i lóòótọ́ lẹ́ni tó ní òtẹ́ẹ̀lì bá sáré fọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá A division létí nílùú Ìlọrin iná bá gbé bàbá ló bá di wì láti mọ́lé wọn agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún SP Ọ̀kásánmi Àjàyí náà ti sọ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ń wáyé o bẹ́ẹ̀ làwọn ti bẹ̀rẹ̀ wádìí tó péye dáadáa àkótán nínú sẹ́ẹ̀lì ni ọkùnrin bàbá yìí wà o níbi tó ti ń ṣẹ́jú pàkópàkó tó ń retí ibi tí kiri wà tí òun ṣe lóòtẹ́ẹ̀lì yóò padà yọrí sí fún òun tó a ò ní ṣìrì o ẹgẹ́ a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣe gẹ́gẹ́ o gílágílá abẹ́ wa ò ní kó bá wa o. Alore TV Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye.